A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńláyé. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe wípé ń wá bàbá mi ọba Zakaria, ń wá wọn kàn, ọba Abdulyekin Zakaria Fakowajọ Fálọ́nà 1 pé ń ṣàwárí wọn, pé ń sì dé ọ̀dọ̀ wọn. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba Elédùà, mo ti wà ní ọ̀dọ̀ bàbá báyìí. Bàbá ọba gbogbo ilé sọ̀rọ̀. Èmi ọmọ yín ojú ọmọ Yorùbá tí mo rí lọ́bẹ̀ tí mo fi wá ru ọwọ́, tí mo fi ní wà bàbá kan, á jọ gbọ́ wìnrìnwìnrìn. Kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run tó ní wá. Ohun tó ṣe mí lè mọ̀ tí mo fi dọ́dọ̀ yín ni pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá ọba ṣe máa jẹ, ó ṣeé ṣe kí mùsùlùmí ó jọba, àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ lè kọ́lé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Yàtọ̀ fún pé ẹ jẹ́ mùsùlùmí bàbá mi, ẹ̀yin tó wá jẹ́ àfáà, ẹjọ́ ní mímọ́. Ẹ dákun bàbá mi, kí n tó máa tẹ̀síwájú nígbà kẹ́ ẹ bá ń dápọ̀ mi wọn ní fún gbogbo èèyàn káàkiri àgbáńláyé. Àkọ́kọ́ ẹ̀kejì ni pé ẹ wá bá ń ṣàlàyé kí ló fà á bó lẹ ṣe sí títí yín fi ṣe yàtọ̀. Ẹ ṣe mùsùlùmí lásán, ẹ tó wá jẹ́ àfáà, ẹ tó wá jẹ́ àfáà oníwàásí tọ́lọ́ sì pé kádàrá pé kẹ́ ẹ di ọba tó wá jẹ́ nínú Ilé Ifẹ̀ bí ó ṣe á lè mọ̀ bàbá mi. Kábíyèsí o. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ ń wò wá, mo sì kí gbogbo àwọn adájọ́ ń gbọ́ra wa náà pé ẹ kú ìjókòó, mo sì kí yín pé ẹ kú ìfarabalẹ̀ láti gbọ́ wa. Àlàáfíà Ọlọ́run á jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ mi ni ọba Abdulyekin Sinayo Zakaria Fakowajọ Adékáyà Ọjà Fálọ́nà 1 Ọlẹ́gbẹ́ tìlú Akíngbádé ní Ifẹ̀ North Local Government. Bó ló ṣe á jẹ́ pé ṣé gbọ́ mo dárúkọ mi dáadáa, ó clear dáadáa? bẹ́ẹ̀ ni bàbá mi. Mo ní orúkọ mi ní ọba Abdulyekin Bẹ́ẹ̀ ni bàbá. Sinayo Zakaria Fakowajọ Fálọ́nà 1 Ọlẹ́gbẹ́ tìlú Akíngbádé Ìpòyì Ifẹ̀. Bẹ́ẹ̀ni tẹ́lẹ̀rì ìlú tí Ọlọ́run dá wa síbí, ẹgbẹ́ bá wa pàtàkì jùlọ àwọn tá a jẹ́ Yorùbá, kò sí ilé ọ̀hún tó bá jẹ́ ilé tá à ń pè nílẹ̀ Yorùbá tí ò ní kankan tí wọ́n ṣe ń bẹ láti lè tán. A lè jẹ́ mùsùlùmí, ká jẹ́ kìrìsìtẹ́nì, kò ní mi lè parọ́ orúkọ bàbá tó bí mi báyìí. Mi sì lè sọ pé iṣẹ́ tí bàbá mi ṣe iṣẹ́ tí ò dáa rẹ̀. So pé mo wá jáfa kò mí pé mo jáfa mi lè jọba. So pàtàkì jùlọ ẹni tó pẹ́ tọ́ sí lórí jíjọba mi, òun náà ni ọba wa, bàbá tó yẹ pé èmi máa ń pè wọ́n ní bàbá mi, ẹ pé àwọn náà ni His Imperial Majesty Ọlọ́fin Àdìmúlà ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọjájá kejì. Kábíyèsí bàbá, ẹ̀mí yá gùn fún wa o, pẹ̀lú àlàáfíà ara, pẹ̀lú ìdùnnú. Ọlọ́run bá mi ṣàlékún ẹ̀mí gígùn fún yín, àlékún àrísìkí á máa jẹ́ tiyín bàbá. Àwọn ló ṣe sábàbí ẹ̀. Lóòótọ́ ẹ lè wo pé àǹfààní mi tẹ̀ sí mọ́ táwọn èèyàn mọ́ dẹ́dẹ́. Kò mí pé bàbá ò yọ kan lọ́tọ̀ pé ẹni nítorí pé ó jẹ́ àfáà, ẹni nítorí pé ó jẹ́ pásítọ̀. Mo rí nínú àwọn ọba wa tó wà fẹ́ tó jẹ́ pé pásítọ̀ ní pọ́nbélé, tó ó wà bẹ́ẹ̀ dáadáa. Tó kò mí nígbà tá a bá ti èèyàn ò ṣáà ní sọ pé kò ń sọ lé òun nù. Tó bá ti sọ lé ẹnu kò sí tí ó lè ṣẹlẹ̀ ńbẹ̀ tọ́lọ́run ò ní gbà ọ́ láàyè. Islam sì ní pé Islam sọ pé lakum dinukum waliya din, kálukú máa ṣe tiẹ̀ kò dira wọn lọ́wọ́. Bàbá mi jẹ́ wá dé ibi lakum dinukum waliya din gangan ni mo ti fẹ́ mọ́rọ̀. Lakum dinukum waliya din gẹ́gẹ́ bá a ti mọ̀ pé oríṣi àwọn ọdún náà máa ń ṣe nínú Ilé Ifẹ̀ bí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọba ẹ wà nínú Ilé Ifẹ̀ bí báyìí. Ẹ dákun tó bá dàsìkò tí wọ́n bá ń ṣe àwọn ọdún aṣòro kan, àṣekankan tó jẹ mọ́ bíi yóò sàbí kankan. Ẹ dákun bó lẹ́sìn sọ̀rọ̀ lakum dinukum waliya din sí. Ṣé kò sì ní ká gbọ́n mi sí omi òtò láàrin ẹ̀yin àti bàbá wa Ọjájá? Mo sọ́ọ̀sìn bàbá ò yìí sọ pé ẹnìkan pé dandan gbọ́dọ̀ wà ní bàbá ò fi ọ̀ràn yàn sí ẹnìkan lọ́rùn. Bàbá ò fọ̀ràn yàn sí ẹnìkan lọ́rùn. Ẹnìkan kan ò sínú gbogbo àwa tá a ṣèjọba eléyìí tó jẹ́ mùsùlùmí pọ̀ nínú wa.
ẹnì kankan ló wọ ìṣọ̀gbọ́n sí tí bàbá ṣe ò dáa. Mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí ilé ọ̀hún nílùú tá a wáyé o tí ò ní tán ṣe ń bẹ̀ tí nípìnlẹ̀ wọn tí ò ní tán ṣe ń bẹ̀ tí ò ní kò sí ilé ọ̀hún. Òpin Islam táwa sì gbé dání gan ó faramọ́ pa àgbọ̀dọ̀ jápọ̀ ẹbí. Bẹ́ẹ̀ni. Tí táwa fẹ́ jápọ̀ ẹbí a máa bá ṣe a máa bára wa ṣe kò sí option ṣùgbọ́n ohun tí mo nígbàgbọ́ nú ẹ̀ lọ́lọ́run tó ṣẹ̀dá mi tí ò pé méjì tó ní mi tó dá mi tó sì lè pa mí ìgbàgbọ́ ẹ̀ la máa dólé lórí. Omi ìpè torí pé ó ra ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ babaláwo ṣé táà rẹ̀ ò bá yá mi nílọ̀ kí. Ẹ tó jẹ́ fámìlì mi tí ó máa ń ṣe dáadáa sí mi nílọ̀ bá dúpẹ́ sí mi nílọ̀ bá dunnú. Ẹbí ọ̀tọ̀ ìmọ̀ọ́nì wa là níjó yẹ kó la tàwọn ìdíkà gbọ́dọ̀ ní a gbọ́dọ̀ jẹ́ kí ìmọ̀ọ́nì wa kó yẹ. Tí ìmọ̀ọ́nì èèyàn bá ti yẹ kò sí nǹkan tó nira nù ọ̀rọ̀ ayé. Mo sọ nígbà tí mo lọ program kan lóṣogbo mo bá àwọn bàbá àbàwọ̀ wọn náà bẹ́ẹ̀ nígbà tí Sheikh Balala wá ṣe lecture fún àwọn jama alùsùnà. Mo ń tẹ́ pé àwọn èèyàn káàkiri àgbáyé tó bá wo bí a ṣe ń ṣe nílé Ifẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni a rí pé religion tolerance ìlú ìlú pín sí religion tolerance tá a lè sọ pé a jọ nígbà fúnra wa lórí ẹ̀sìn ìlú ìlú pín sí. Àwọn mọ́sáàsì ńláńlá wa tó yẹ pé àwọn mọ́sáàsì ìpìlẹ̀ nílùú yìí bẹ́ẹ̀ bá ti rí lóòrùn sàkẹlẹ̀ máa ní mọ́sáàsì ẹlẹ́gbẹ́ ìdí òrùn sàkẹlẹ̀ máa ní mọ́sáàsì ẹlẹ́gbẹ́ ìdí òrùn sàkẹlẹ̀ máa ní mọ́sáàsì ẹlẹ́gbẹ́ bó la bàbá yẹn sí lánàá kò dẹ̀ sí gbẹ́mí sí omi ò tó. So náà làwa náà máa continue tí kò ní dín kan lọ́wọ́. So èmi ò rí pé kankan wà tó dín kan lọ́wọ́ báwa ọba Ọ̀jájá wọn sì dàyàn láàmú wọn fara nìyàn. Mo rántí fọ́ sí bá a ṣe kéèsì àwọn mùsùlùmí àtàwọn Ọlọ́bàtálá jọ́sí bàbá ò ṣègbè lẹ́yìn ẹnìkan tí bàbá dẹ̀ fi bá wa dáadáa. Tẹ́pẹ́ ni tí báwọn èèyàn ṣe máa ń sọ mo ti sọ fẹ́ nìkan mo ní ojú táwọn èèyàn fi ń wò wá fẹ́ ojú pé àmọ́ Ọlọ́run ni ojú pa àmọ́ Ọlọ́run ni wọ́n á mọ̀ fi wọ́n rẹ́rìí pé àmọ́ Ọlọ́run bóyá náà bàbá wa adé ìwúwo láti sọ pé káwọn fi ìjọba gan káwọn èèyàn bá pè kì í ṣe pa àmọ́ Ọlọ́run ọ̀nà tó ń gbádùn ní ìṣe báyìí nínú Islam ẹni pé oríṣiríṣi ẹ̀ka ló wà bẹ́ẹ̀ ni àwọn aṣáájú àfihàn lè wọlé àgbẹ̀ ìgbà ìjà ìṣe Ahmed àti ìjà rẹ̀ kò ní rántí ànábì Muhammad gẹ̀ẹ́sà sálà ẹni bí àtọ́ gbá òun fi bàbá bẹ́ẹ̀ ọ àwọn bàbá wa àwọn kan tó wọlé ẹjọ́ mẹ́ta RMKK àtúnwò àwọn kan bẹ́ẹ̀ lẹ́jọ́ mẹ́ta ó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá wa gbẹ́ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ tá ń fà á orí ta ló máa bu wọn máa dá lórí orí ọ̀dọ̀ Ọlọ́run náà ni ìgbàgbọ́ wa nínú Ọlọ́run là ń jẹ́ kó yẹ tẹ́mi lẹ́wà pé téèyàn bá ti ní mọ́ nínú Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀rọ wájú Ọlọ́run tí mi mọ́rúgbó mọ́ gẹ́gẹ́ bí òfin ẹ̀ tí mi gbà pé kankan lè sìn kẹ́kí ń jẹ́ nǹkan lẹ́yìn Ọlọ́run tí mi gbà pé kankan lè sìn kankan fún mi lẹ́yìn Ọlọ́run ìyẹn ni a need. ọba ẹ̀ ní ìsìn ọba ẹ̀ sí òdì lọ́wọ́ láti lè máa bá àwọn sẹ́gbìyànjú ẹ̀sìn iṣẹ́ Ọlọ́run bóyá a sọ̀rọ̀ Ọlọ́run a sì wá sí àkàtìrà tí ò dín lọ́wọ́. Tẹ́lá àwọn tọ́mọ̀ mi dáadáa pé kò dì mí lọ́wọ́ kò tiẹ̀ pa lára nínú Ramadan èmi ni mo fà ṣèrò Ìlara Muslim Community nílé Ifẹ̀ bí nínú Ramadan èmi máa ṣe ṣe láti bẹ̀rẹ̀ àwẹ̀ parí àwẹ̀ kódà nígbà tí mo jọba mo ní àpò mi tó abẹ́ sí o àwọn ìjọba ní rárá o àwọn òyọ mi ní mo bá ṣírò èmi náà ní kí n máa kọ́ntínú síbi ìtọ́ Ọlọ́run ni mo sì kọ́ mọ́ ń kéwù mo jẹ́ mo fà á ṣe sódì lọ́wọ́ ni àsìkò ni ó mọ làwọn máa yọ síra wọn. kí lè rò ìrànlọ́wọ́ wo lè rò pé àwùjọ mùsùlùmí káàkiri àgbáńlá ayé wọ́n lè ṣe fún àwùjọ mùsùlùmí lẹ́fẹ̀ẹ́ tí ó tún jẹ́ kí ó tún tàn mọ́lẹ̀ sí àwùjọ mùsùlùmí lẹ́fẹ̀ẹ́ káwọn yóò fi pé kì í ṣe pé bọ́yá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ rẹ̀ bígbà tó gbé àwọn mùsùlùmí bẹ̀ bígbà tó tẹ̀sí mùsùlùmí pàápàá bí kí ni àwọn nǹkan tẹ̀ rò pé àwọn àwùjọ mùsùlùmí tí wọ́n láǹfààní àti lè súnmọ́ àwọn èèyàn tí wọ́n já láṣẹ lókè pápá lọ́dọ̀ àwọn Lárúbáwá ìlú àná lọ́wọ́ tán máa ṣe káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìlú àbí àwọn àǹfààní wọn dé ọ̀dọ̀ mùsùlùmí lẹ́fẹ̀ẹ́ bí náà. Alhamdulillah sẹ́ni tẹ̀sán yìí ọ̀rọ̀ ńlá ni àǹfààní yìí ò dọ́dọ̀ wá bí rárá torí pé àwọn tí wọ́n ń da jẹ yẹn wọ́n believe pé kò sẹ́ àfàgbé sáwọn kan mo sọ fẹ́ nìkan mo ní adé Muhammad sallallahu alaihi wasallam
Ọlọ́run ń sọ fún àná máa mọ̀ pé wàjá ìlú fi sabilillah bí àmùwà àlékún wà fún ṣìkún ìgbà táwọn ẹbí yóò gbé jáde ẹ̀ tó máa rán àwọn yẹn káàkiri kó rán wọn sí ìlú tí Islam ti wà. Àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti jiná tí àlàáfíà tẹ́ pàpẹ́pọ̀ àwọn làáfà àwọn ìpìlẹ̀ àwọn àfáà ní ìgbésẹ̀ àwọn àfáà ní yóò bá ìpìlẹ̀ mi sáfà bàbá tó bí bàbá mi kì í sáfà bàbá ifá ni bàbá tó bàbá mi jagunjagun ni ẹsẹ̀ máa ń kí wà ní kó yẹ sọ jagunjagun ni so ìmẹ̀ tó jẹ́ fà tó yẹ nígbà tí gbé tó wà tí wọ́n ń wà yẹn náà ibi táwọn ẹbí náà ṣiṣẹ́ àwa náà gbọ́dọ̀ máa ṣe sí a ní ìdí àǹfààní wọn lọ́pọ̀ bíi a ní ìdí àwọn kan tó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ a ní ìdílé kéwù ńlá tó tóbi tó bá ní ìdílé irú ìgbà ìbò ti lè fún yàn lẹ̀ mo nílẹ̀ tèmi gan fífi àkókò ẹ̀ fi ṣe lé kéwù. tí bàbá ò sì ní bàbá wọ. tèmi gan tí mo fẹ́ fi ṣe lé kéwù. tẹ́bi sí lé kéwù gan fúnra yín gan tẹ́pẹ́ yín gan lẹ́ẹ̀mí tèmi gan mo ní tí màmú bá mo ní tí ò dẹ̀ sí ìgbà tó máa ṣe. so ó wà àwọn mọ́sáàsì wa kan wà tẹ́ pé wọ́n ń kọ́ lọ́wọ́ à ń tiraka ń sagbára ni tí ò ṣe é lọ́wọ́ láti bá a yẹn tá a ti lápá parí ẹ̀ táwọn èèyàn bá dẹ̀ wá nígbà tí mo lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn mọ́sáàsì táwọn kan kó wá fún wa àti wọn náà wọ́n gbìyànjú torí bọ́wọ́ ẹbí ní báṣemọ́ náà ni máa fi bọ́wọ́ kó báṣemọ́ ní fi máa bọ́jú ní tọ́jú àwọn mọ́sáàsì ńlá ni wọ́n nígbà tá a fẹ́ kọ́ wọn wá sọ wọ́n di yàrá àti rúmà palọ̀ aṣọ ibi tó gba 100 èèyàn aṣọ di rúmà palọ̀ kò sáfàní inú ẹ̀ àwọn mọ́sáàsì wa yìí tán ní ìdènàlọ́wọ́ bẹ̀rẹ̀ látòrí mọ́sáàsì wa lára mọ́sáàsì wa lára ní tẹ́ bá lọ báyìí tẹ́ bá débi tí wọ́n ti ń ṣe bíríìjì lọ́wọ́ yẹn ẹ̀ máa rí mọ́sáàsì yẹn 3 story ni ibi tó dé ni pé ó ní ìdí ká ṣe wíńdò ká ṣe lẹ̀kùn ká rẹ ká ṣe táìsì ká ṣe gbogbo tó yẹ ká ṣe nú ẹ̀ ká ṣe náà ìkan tó wá wà ńbẹ̀ ó ní mọ́sáàsì di ọmọ nílà rẹ̀ àti bá débi pé afẹ́sí dẹ́kì báyìí àpapọ̀ yẹn ìrànlọ́wọ́ gbogbo mùsùlùmí la gbọ́dọ̀ jọ dá sí màá fàṣẹ pé kí àwọn jama alùsùnà àwọn jama alùsùnà wọ́n ti wá wọ́n dẹ̀ sí dáadáa wọ́n kún wa lọ́wọ́ níwọ̀n bá mo tún máa bẹ̀ wọ́n kẹjọ kan kí òwò ata jẹ́ mùsùlùmí ibi tá a lè ṣe sí lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo àwọn àǹfààní tó ń wá káàkiri àtijọ́ sọ àti à ń sọ bá àwọn kọ̀ọ̀kan náà sọ ká mọ̀ fi mọ́ bì kan ká mọ̀ fojú pé Ifẹ̀. ká mọ̀ fojú pé Ifẹ̀ ìdílé kan ọ̀dà ṣé àìtẹ́ bá lọ sí àìmọye church tó wà lóyè ẹgbẹ́ ẹ̀ mọ́sáàsì ẹgbẹ́ ọgọgọ́rùn-ún mọ́sáàsì wà lóyè. mo fẹ́ nìkan sáwàdájọ́ kan mo ní tẹ̀yàn bá jẹ́ mùsùlùmí lu yìí o mo ló ní ládàá ó lóore ju àáfàá mi lọ láti là tó gbé rẹ̀ nílùú àáfàá kan. iṣẹ́ tí ó ṣe ń bí. iṣẹ́ tó ń ṣe ń bí tó jẹ́ mùsùlùmí lásán iṣẹ́ ìjúṣe àáfàá tó wà lóore tó gbẹ̀rẹ̀ láàfàá lánàá bẹ̀rẹ̀. níbi tí ilẹ̀ ti rọ̀ tó yẹ pọ̀ nǹkan bá ọgbẹ́ fọlábàtà lórí ọ̀bẹ jì. àwọn ibi ìgẹ̀ láti ní ìdí ìrànlọ́wọ́ tó pọ̀ jù lórí àwọn mùsùlùmí táwa ń lù yìí láti ní ìdí ẹ̀ mo ti mọ̀ pé àwọn ìyàwó náà ń gbọ́ báyìí Ọlọ́run á kún wa lọ́wọ́ yóò gbé lọ́wọ́ lọ́wọ́ irú mọ́sáàsì wà lára mọ́sáàsì di ọmọ yẹn ká kún wa lọ́wọ́ lórí ẹ̀ ká parí ẹ̀ àwọn mọ́sáàsì tó lámì ni wọ́n àwọn mọ́sáàsì mo sọ lẹ́kọ̀ọ́ pé àwọn mọ́sáàsì àmì ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa kan fún ara wọn náà sọ pé àwọn àṣì mọ́sáàsì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ́sáàsì yẹn tẹ́ ń bá mọ́ mọ́sáàsì yẹn gbà kan á ní ṣe mọ́sáàsì mi bíza tí bàbá yẹn wọ́n tún ṣe wọ́n lórí lẹ́ndẹ̀ oṣù náà làwọn fẹ́ sí náà fẹ́ sí kọ́nà kó bá a ṣe rọrùn fún wọn. ká tó máa lọ bàbá mi iléeṣẹ́ kan wà iléeṣẹ́ tó ń rí sí ètò ìrìnnà láti máa ń kó yẹn lọ sí ṣiṣẹ́ hajj àti umrah wọ́n jẹ́ Ya Wahab travel and tour hajj and umrah services so lórí ẹ̀rọ agbágbé mo ṣe rí àwòrán yìí mo fi hàn wọn ọjọ́ wọn lójú gan ó sì wọ́n lè mọ̀ pé sáà lè rí irú ọba báyìí nílẹ̀ Yorùbá tí ó jẹ́ àpá wọn wá ní pé pẹ̀lú ògùn lọ́wọ́ gbogbo àkúgbà tí n bá ti wá sí ọ̀dọ̀ yín pé kí n bá wọn gbé ẹ̀bùn kékeré kan kí n bá wọn gbé fún yín so ẹ̀bùn náà Ya Wahab ní umrah ajá ní umrah service Ọlọ́run bá kún yín lọ́wọ́ Ọlọ́run bá gbà pẹ̀lú yín o iléeṣẹ́ yìí ò ní dàrú o ẹ mọ̀ lọ sókè o àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n lọ sókè lórí ajá ní umrah service wọ́n pọ̀ Ọlọ́run kó bá mi kó àwọn náà lọ́wọ́ Ọlọ́run kó bá gbé wọn sókè ga jù bẹ́ẹ̀ lọ kọ́mọ́ àfihàn lórí mùsọ́là tí wọ́n fún wa nìkan Ọlọ́run á fún wa ní umrah àwọn èèyàn Ọlọ́run kó bá ti umrah kán ti Ya Wahab ajá ní umrah service wọ́n ń ṣe dáadáa wọ́n sì máa ń tọ́jú àwọn èèyàn wọn kódà ìṣe tí wọ́n ṣe ń tọ́jú àwọn èèyàn wọn gan àwọn míì ò rí wọn tọ́jú bẹ́ẹ̀ tí wọ́n kàn máa kó àwọn iṣẹ́ tó máa kó yàn délẹ̀ Saudi tí wọ́n dà á lẹ̀ wọ́n máa ń ṣe dáadáa sáwọn èèyàn
so ọlọ́run àbá ẹ̀yin yẹn wa ẹ bá wa bá wọn dòwò pọ̀ wọ́n ń gba díẹ̀ kásìkò wájú tó wọ́n sì ń gba díẹ̀ kásìkò òwúrọ̀ tó kọ́lọ́kọ́ bá kún wọn lọ́wọ́ ẹ̀yin náà wà á tá lérò láti lọ ilé ọlọ́run náà kọ́lọ́kọ́ bùkún wa ká lè ṣe ń rọrùn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin.